fídíò tí mo fẹ́ ṣe yìí ó jẹ́ pàjáwìrì àwọn ẹ̀yẹn tí mo fẹ́ sáré ṣe láti pàkíyèsí wá sí àwọn kankan. Àkọ́kọ́, ta ni ìran Yorùbá, ta ni àṣẹ gan? Kí ni ẹ̀ṣẹ̀ ìran Yorùbá? Kí ni tí ìran ọmọ kóòtù òjìrè kí ni tá ṣe? Tá bá wò láti ìjẹta àná, fídíò kan jà rìn eléyìí tí àwọn Igbo ọ̀kìn sọ pé àwọn Benin tí woman kan ṣe lórí TikTok wípé kí wọ́n bẹ̀rẹ̀ sí ní fún gbogbo Yorùbá tó bá ń bẹ ní Benin, kí wọ́n bẹ̀rẹ̀ sí ní fún wọn ní poison yẹn. Tarábìnrin dẹ̀ sọ wípé tóun bá débi iṣẹ́ ńjọ́ kejì òun á rí pé òun ṣe, òun á rí pé òun fún gbogbo Yorùbá tó bá ń bẹ ní ibi iṣẹ́ òun á rí pé òun dọ́gbọ́n fi poison sínú oúnjẹ wọn. Ṣẹ̀dẹ̀ rí ìntàrí ẹ má jẹ́ ká pè ní ọ̀rọ̀ eré, ọ̀ká sọ pé ẹni yìí pé ó ń ṣàwàdà. Àwọn kan wà tó jẹ́ wípé bíbí tá bí wọn òun láti pa ẹ̀mí yóò jọ wọ́n lójú. Àlù àwọn èèyàn bẹ́ẹ̀ tí wọ́n dédé sọnà sílé lẹ́tọ̀ọ́ pararism. Ṣé ẹ rá àwọn ọmọ yìí, kí ni ẹ̀ṣẹ̀ Yorùbá gangan? Kí ni tí à ń bá wọn fà gangan? Tí Benin bá jẹ́ the kingdom of prostitute, tó jẹ́ kingdom àwọn aláṣẹ́wó lókèèrè lókè òkun, ṣé ìran Yorùbá ló sọ wọ́n dà bẹ́ẹ̀ ni? Ṣé ìran Yorùbá ló fún wọn lórúkọ yẹn ni? Ṣé ìran Yorùbá ló sọ wípé kí ìgbésí ayé táwọn ọmọ wọn rí bẹ́ẹ̀ ni? Àti pé níbi táyé dé lónìí, ìran wo ló kí ṣe prostitute, ìran wo ló kí ṣe aṣẹ́wó? Gbogbo obìnrin tá a bínú obìnrin pátápátá ni, gbogbo obìnrin ni, ṣùgbọ́n táwọn kankan yàtọ̀ sí táwọn kan ni. Máa fẹ́ kí èmi àti yín, máa fẹ́ kí jẹ́ kájọ farabalẹ̀ wo fídíò yìí dáadáa, kájọ gbọ́ ọ̀rọ̀ tí ọmọ ènìyàn sọ jáde lẹ́nu pé òun ṣetán láti pa ilé ara bíi tòun. Ó ní the hatred tó ní fún Yorùbá, ó ní it is too much. Then ó wá ń kọ́ pé àwọn Igbo tó kù náà gbọ́dọ̀ start develop the hatred fún Yorùbá. Ẹ wá sẹ́kọ̀ọ́, àwọn ò pààyàn o. Ẹ wá sẹ́kọ̀ọ́, àwọn ò sọ pé kí wọ́n fún yín ní poison jẹ. Ẹ wà l'Óṣogbo, ẹ wà l'Iléṣà, ẹ wà l'Ákúrẹ́, ẹ wà l'Oǹdó, ẹ wà níbikíbi. Àwọn sọ wípé àwa jókòó àbíbí ta tí wọ́n ń ṣe, mi tí ì rí ibi tí ìran Yorùbá kan ti wá kóra wọn jọ. Mi tí ì rí lórí TikTok ni o, lórí X ni o, tán wá kóra wọn jọ wípé ẹ bẹ̀rẹ̀ sí ní pa àwọn Igbo, ẹ bẹ̀rẹ̀ sí ní fún àwọn Igbo ní pọ́sí. Ìran Yorùbá ò ní jókòó bá wọn jókòó rẹ̀ láéláé. Ìran Yorùbá ò ní bá wọn ṣerú pàdé bẹ́ẹ̀ láéláé. Mi ò tí ì bá pàdé rí. Ṣùgbọ́n eléyìí ló máa jẹ́ fídíò ẹlẹ́ẹ̀kẹrin àbí ẹlẹ́ẹ̀karùn-ún tí mi ò kọ́ bí ara sí gan, tí mo kàn pé ohun táwọn eléyìí ń sọ yìí nonsense ni. Lórí X yẹn Twitter ó pọ̀ ń bẹ̀rẹ̀ wípé plan tí wọ́n ní fún ìran Yorùbá kò dára rárá. Ẹ̀dẹ̀mọ̀ design bẹ́ẹ̀ ṣe fẹ́ dẹ̀mí Yorùbá légbodò, ẹ̀dẹ̀mọ̀ design lórí public space, lórí global space, ẹ̀dẹ̀mọ̀ sọ́kùdẹ̀rùdẹ̀ báyìí wípé àwọn yìí gẹ́gẹ́ àwọn tẹ́fẹ́ pa gẹ́gẹ́ ni àwọn gẹ́gẹ́. Ọ̀rọ̀ yẹn ó fọ́ ni o, kì í dẹ̀ ṣe tó fọ́ ni. Máa fẹ́ kí èmi àti yín, máa fẹ́ kájọ farabalẹ̀, kájọ wo this 3-minute clip tí àwọn ọmọ yìí tí wọ́n ṣe lórí TikTok. Record me very, very well. Record Exactly. me. We are going to give them what time to start poisoning the Yoruba and the Benin. Put poison for all una food for work. Put poison for una water. Make una dey buy one by one. Una go buy one day. Una go sick. I go put ota pia for inside una water, inside una food. Una no go see better. This guy hate when I get for una so. It go last forever. For all of una food. Ota pia. What do they call that one? What do they call that rat? Ota pia na. Eat and die. Sniper. I go dey put them for all una food. Sniper. All una food for if I go work tomorrow now, I go put them for Yoruba people food. Go tell government, oh yeah, I dey Canada, I dey Ontario. Oh yeah, hurry up.
Hurry, fast. I go put otapia, I go put ogbomosho, everything for inside una food. Una go dey hear small. Yoruba don die yo. Benin don peme yo. Una go dey hear am. Na me talk am and I go do am. Umunne udo jọrọ get ntị m agwa ọnụ ihe a na-ekwu na South Africa platform. We don't care about South Africa. We don't care. Those boys they cook. We don't care about them, but those boys where they wanted those assistants where they go there, but then they go there. Those boys, that guy where they call sir, who be sir? That guy resembles sir. That guy where they talk to. I don't know why Igbos they go. I'm even ashamed of some of our Igbo people. I don't know why they go that platform. You guys need to grow that spirit of wickedness. They talk of South Africa where white they buy there every day. They don't buy two again. Carry and put pig, make pig chop. The day they talk. But Africa better pass us. Make Amadou happy then there. Occupy you. Vladimir Wade occupy you for there. I want making the Igbo get that heart of wickedness. Una too dey quiet. Una too dey cool. Enough. Is enough. If you have a means of buying them, buy them. Any means of buying them, come up for road. Clear. Because the two mumu, they are of no use to the society. Lot of prostitutes and everything. You said, you said, let's not. Good man. Ashawo came down. They say Bine came down. They call them Bine came down. They are Ashawo came down. Because the way they talk about us is very irritating. Please, nobody. I beg, mute this guy. They say because one nigga na about I want to sleep. I want to sleep for night again. And the reason I want to tackle these people for this Canada. Now be my now what are the reason every day? We have a craze for waiting. It's too much. Make I go work tomorrow. Now I get to tap my my bag. All of you now go sick die. Now go sick by me. I mean talk up. This is the beginning, no. This is just the beginning. This is the beginning. Una don't bite it. Una not go fish shoe. You can't shoe it. The people who are bringing this hate on TikTok, see, listen, they are putting you guys in trouble. It's high time the Shetiri, only matching it boy. Ki wale she ran Yoruba. Ki ni ti ran Yoruba gangan she. Níbo ni ran Yoruba, níbo láti fà, níbo láti wọ, níbo láti tọ́ tí ó ti tọ́ra wọn. Why are these people hate us to this extent that they want us to die? Because is it because of our properties? Ti Igbo àti Fulani àti Hausa tí wọ́n drag mọ́ra wọn lọ́wọ́. Because tabawo bí Igbo sọ pé ẹ pa Yorùbá, ẹ ṣe Yorùbá léṣe. The Fulani also are doing their own. They have plan of ethnic cleansing fún Yorùbá náà too. Kí ló dé kí lè ṣe Yorùbá? That is why that's why we are not compatible. Even in friendship, we are not on the same planet. We are different body entirely. In culture, in humanity, in language, in religion, in everything. We are absolutely different. Psychologically different. Historically different. The kilo day tijoba òṣìṣẹ́ ká máa lọ. It is better we separate. Because if not, this hatred will keep continue until something terrible happened. Because àwọn yóò fẹ́ gbà wípé lóòótọ́ ìran Yorùbá ti ń exist before kí wọ́n tó bẹ̀rẹ̀ sí ní exist. Ìran Yorùbá ti ń gbé nǹkan rere ṣe before kí wọ́n tó máa gbé nǹkan rere ṣe. Dídìrín tó pẹ̀rẹ̀ níbí ní nígbà tí wàhálà ń ṣẹlẹ̀ níbí ní Ilé Ifẹ̀ ni wọ́n sá wá. Àwọn bàbá ńlá bàbá wọn torí pé kò mọ̀ tán. She should go and ask his great grandfather about the history of Benin Kingdom. When the people of Benin killing themselves, their elders run to Ile Ife for assistance.
That is when one of his prince went to Benin Kingdom to settle the matter. Oramiya, maybe kò mọ history. So ẹ dákun ẹ jọ̀ọ́, ẹ má jẹ́ ká wo ọ̀rọ̀ yìí níran. Gbogbo àwọn tó bá jẹ́ ọmọ Yorùbá tí wọ́n ń bẹ ní Benin, tí wọ́n ń ṣiṣẹ́ ní Benin, màá fẹ́ kí fídíò yìí kó dọ́dọ̀ wọn láti lè prepare mind wọn kalẹ̀. The evil tó ṣe kí wọ́n má rè ṣùgbọ́n tó ń súnmọ́ wọn, because nobody knows where this woman is working. Nobody. So ìdí nìyẹn tá a ṣe gbọ́dọ̀ fi ọ̀rọ̀ yìí sí orí àwọn kádẹ́ ìfilẹ̀ bẹ́ẹ̀. A gbọ́dọ̀ wá nǹkan ṣíṣe. Èmi ò mọ tí Yorùbá ṣe o. Mi ò sì mọ ẹ̀ṣẹ̀ Yorùbá. Mi ò sì mọ tán ní kí Yorùbá mú wá tí Yorùbá ò fi lẹ̀, gbogbo lẹ̀ Yorùbá lẹ̀ ti rà tán. Ilẹ̀ tó fẹ́ ká tún ṣe. Ẹni àṣà, ẹni ajutọwọ́ wálẹ̀ ajulẹ̀. Ẹ tún náà fò ká kò ní ayé. Ìyẹn ni ò ní ṣe ṣe o. Ìyẹn ni ò ní ṣe ṣe o. Tó bá fi mú Benin tẹ́ bẹ̀rẹ̀ sí nípa Yorùbá tá a dẹ̀ tí ìṣẹ́ lóòótọ́, ajẹ́pẹ̀tọ̀ kí Igbo tó ń bẹ lẹ́kọ̀ọ́ tó ń bẹ ní gbogbo ilẹ̀ Yorùbá káwọn náà mọ́ sàṣùpara o. Kí wọ́n máa sàṣùpara o. Ikú tó pa ládìyẹ ni o. Ilé ìmọ̀ wa pẹ̀lẹ́wúrẹ́ kì í ṣe bí kò gbọ́dọ̀ tún pẹ̀lẹ́wúrẹ́ o. Ẹ jẹ́ ká fura. Yorùbá náà ní ìfura lóògùn àgbà. Oní pánsá òfura pánsá já. Ó ní àjà òfura àjà jìn. Oníbónlé ò bá fura olè a máa kó. Ìran Yorùbá àní kú ṣógun àní gbógun lọ. Àmọ́ àti wọ́ tó ń wò mí lónìí tó jọmọ Yorùbá àti mi tí mò ń sọ̀rọ̀ yìí, Olódùmarè yóò bá wa ṣẹ́gun ilé nìyí.